Ẹ̀yin Tọ́pẹ́yẹmí, ẹ káàbọ̀ padà sí mo bìnrìnbìnrìn lónìí mo bìnrìnbìnrìn lórí ẹ̀rọ ayélujára ìyẹn tí wọ́n ń pè ní íńtánẹ́ẹ̀tì. Ẹ̀yin Tọ́pẹ́yẹmí, mo tún rí tuntun lórí ẹ̀rọ tí wọ́n ń pè ní ṣé ẹ̀rọ ni lórí app kan tí wọ́n ń pè ní black app ìyẹn TikTok ni ẹ̀yin ti TikToker ẹ̀yin ti TikToker ẹ wo orí TikTok ibẹ̀ ni mo ti rí ètò tó yà mí lẹ́nu wípé ṣe rí ilé ayé yìí oríṣiríṣi ẹ̀dá ló wà nínú ilé ayé yìí ká ṣàmáṣe kí ni ká máa ṣọ́ra ká ṣe kí ni ká máa ṣọ́ra ṣe rí orí TikTok yìí bó bá débẹ̀ wá pé rẹ́rìn ṣe rí ìgbà kan tẹ́ pé tó bá ń ronú tí o mọ̀ nǹkan tó fẹ́ ṣe wọ́n ṣáà lórí TikTok wà á rí oríṣiríṣi tó bá wá débẹ̀ tó rí oríṣiríṣi máa wo kọ́mẹ̀ntì àwọn èèyàn ìyẹn abala ìrántí àwọn ẹlòmíràn dẹ́rìn pa ìyẹn ìgbà míì tó bá pé òun fẹ́ dàbí pé inú ò fi bẹ́ẹ̀ dùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó ṣáà lọ síbẹ̀ wà á rí oríṣiríṣi o wà á rí oríṣiríṣi wà á rí abúkí ọ̀kẹ́rẹ́ lórí ayélujára tí mò ń sọ yìí ẹ̀yin tèmi kí wàá ní mo bìnrìnbìnrìn tí mo rí nǹkan tí mo rí ni wípé mo tún rò pé àwọn kan má tù ní skọ́yìn yàtọ̀ kẹ́ obìnrin àwọn obìnrin lóyún ẹlòmíà máa gbé ọmọ gọgọ dání á máa sọ wípé kinní kan dọ̀ọ̀lù làwọn gbé dání àmọ́ ilé tí mo rí tó ṣe kíni tó yà mí lẹ́nu wípé obìnrin yìí ó má dìídì ní yàrá fún àwọn bèbí ni ó ní ibi tó ń kó aṣọ pamọ́ ṣe mọ ìkó aṣọ pamọ́ sí ó ní fáwọn bèbí ó ní báàgì àpò iléèwé ó ní fáwọn àwọn bèbí tó ní ìwọ̀n àtẹ̀ tó mẹ́wàá mo wá rò pé èèyàn ló ráṣọjọ fún bèbí lárí ìṣọmọ ó tún ṣe wọn bí wípé ọmọ ni wọn á ṣe kinní fún wa á ṣe oúnjẹ fún wọn kà níbo láyé wa ń lọ báyìí ṣé èmi náà nílò ara bèbí báyìí kí n wá máa ṣe kinní kí n máa sọ pé hey baby say good morning to aunties and brothers and all of that stuff ẹ má jẹ́ kó yá ìlọ ní ẹ máa gbé bèbí jáde torí ẹ bá fẹ́ ra bèbí ẹ bá fẹ́ pé eléyìí ò ń ṣe làbúbú ẹ̀jẹ̀ ń gbé wá fún yín kẹ́ ṣé ti rí mo ti gbé dé kó ń ṣe làbúbú ṣé ti rí káà náà máa wá ṣe content hey good morning baby káà ṣe ó yá o ṣe ó yá kí mọ́mí àti dádì lórí íńtánẹ́ẹ̀tì ká máa ṣe bẹ́ẹ̀ ó yá kí mọ́mí àti dádì if you want a doll bí wọ́n ṣe ṣe nìyẹn wọn ó wá ń ṣe kinní báyìí mo bùrìbùrì mo lábùkẹ́ ọ̀kẹ́rẹ́ o mo bá ní káàpá tún gbére mo bá pé ṣé mẹ́kùn ní máa ṣe kọ́ńtẹ́ǹtì nípa ẹ̀ báyìí o kílẹ̀ rí sẹ́yìn tèmi ọlọ́run má jà fìgò lọ́ṣọ ọlọ́run kó ṣàánú wa ó ṣeé ṣe nígbà mi torí nǹkan tí mo bí tí mò ń darí kàn ní ìgbà lọ́wọ́lọ́wọ́ báyìí àmọ́ ẹgbà mi bẹ́ẹ̀ ṣe rí mi nǹkan tí n bá mú wá fún yín ẹ ṣáà ṣe kí ni ẹ bá mi kó jábà ẹ máa ṣe kí ni ẹ máa love it you will love it kí ló ẹ mọ sọ you will love it mo ní mi fẹ́ séde Gẹ̀ẹ́sì àmọ́ tó bá wálé kankan ẹ máa ṣe kí ni ẹ máa kó jẹ ẹ máa gbàjẹ so kí ni ká sọ orúkọ ọmọ yìí kí lẹ lérò pa lè sọ orúkọ ẹ ó ṣeéṣe kó jẹ́ pé inú fọ́nrán mi ti máa rí tí mo máa ṣe ó ti ṣeéṣe kẹrin máa bá ya àrùn máa wẹ̀ fún ṣó ti yé yín ṣe rí tí n bá ní kí n sọ bí kíní ìṣe wá máa bá mi ká lọ nínú fọ́nrán mi tó ń bọ̀.